A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìwé ìròyìn Punch ló ṣàlàyé bí ọ̀wọ́n gógó epo ṣe túbọ̀ le koko sí i lẹ́yìn tí àjọ agbépo tí a mọ̀ sí Independent Petroleum Marketers Association of Nigeria pa á láṣẹ wípé kí wọ́n ti gbogbo ilé epo pa. Àṣẹ yìí ni a gbọ́ wípé wọ́n padà jọ̀wọ́ rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn tí ó ti fa ìnira àti rí epo rà ní àwọn ìlú bíi Àbújá àti agbègbè rẹ̀. Bákan náà ni ọmọṣorí ní ìpínlẹ̀ Nasarawa, Niger àti Maiduguri. Gómìnà ìlú Èkó Babájídé Sanwó-Olú ni a gbọ́ wípé ó ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí igbákejì òdúnjedupò lábẹ́ òrùlé People's Democratic Party (PDP) arábìnrin Fúnkẹ́ Akíndélé lórí ìpapòdà ìyá rẹ̀ dókítà RB Adébánjọ Akíndélé. Ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tí ó jáde lónìí. Nínú ìwé ìròyìn The Guardian ni a ti gbọ́ wípé olórí orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari ti fagilé ìpàdé tí ó yẹ kí wọ́n ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ gómìnà Nigerian Governors Forum lórí àwọn ọ̀rọ̀ tó ń jà ròhìnròhìn lọ́wọ́. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìgbẹ́jọ́ lórí pàṣípààrọ̀ owó tuntun tí báǹkì àgbà CBN sọ wípé yóò wá sí òpin ní ọjọ́ 10 oṣù kejì ọdún tí a wà yìí. Kí n tó dánu dúró, ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó jẹ́ kí ó di mímọ̀ wípé ilé-ẹjọ́ tí ó ga jù ní Nàìjíríà Supreme Court ti gbégi lé ìfòpin sí pàṣípààrọ̀ owó tuntun ní èyí tí ó yẹ kí ó dópin ní ọjọ́ 10 oṣù kejì ọdún tí a wà yìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.